Mo kọrin ọpẹ́ sí Ọlọ́run. Mo dúpẹ́ pé ohun tí mo béèrè òun ló fún mi. Mi ò mọ̀ pé paramọ́lẹ̀ ló fún mi tí mò ń pè lọ́kàn. My God. Táíwò, kí ló ń ṣẹlẹ̀ láàrin àti nífẹ̀ẹ́? Nǹkan tó sọ fún ẹ pé ó ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀. Náà tó dẹ̀ ti wá mọ̀. Kí ni nǹkan tó fẹ́ ṣe fún mi? What's going on now? What's going on bíi ti báwo? Ayé àta ni náà. Ó gbèlú mi, èmi náà dẹ̀ gbà lura. Sorry, me understand. You understand báwo? Ṣé kìí ṣe pé? Náà. Ní báyìí ẹ, tó ló mú òrìjọ kó sá lọ. Onítòhún ti wọ wàhálà. Èmi kọ́ ni kẹ́mi wá congratulate ẹni pé bọ́ọ̀sì èmi àti ẹjọba ti score and the result is positive. Sorry, ṣé nǹkan kan wà láàrin mi àti ẹ? Oh, ó fẹ́ sọ mi pé ó mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin mi àti àbí? Tó bá wá jẹ́ pé lóòótọ́ ni, mọ́mì, ẹ sọ fún pé kó lọ yọ oyún yẹn o. Torí mi ò fi nífẹ̀ẹ́ mi báyọ̀ ṣeré o. Listen to me, ó máa ṣe oyún tó wà nínú ẹ̀yìn ni because mi ò mọ nǹkan tó fẹ́ káwọn ará àdúgbò sọ wípé o lóyún fún boyfriend kejì ẹ. Ẹ dúró wá ní ẹni sùúrù rẹ má ṣe wá. Wo bí jẹ́ ẹ sọ fún ẹ the only thing tó kù fún ẹ báyìí ní nǹkan wá bó ṣe máa yọ oyún èsì tó lọ fi sí ara ọmọ mi. My love, why would you do this to me? Ìfẹ́ kí ni mo ṣe mọ́? Olùfẹ́, inú nìkan ló jìn jù láyé. Ṣùgbọ́n Ọlọ́run mọ ibi tí ìfẹ́ wà nínú ọkàn mi. Ṣùgbọ́n bí orí ò bá ń jìyà gbé. Nífẹ̀ẹ́ mi, àdàbí àdà o. Màá rí ilé gẹ́gẹ́ bí àṣìṣe, so màá foríjì ẹ́. Àmọ́ má daṣọ irú ẹ̀ ṣòro mọ́. Ní nǹkan tí mo ti tọ́wò, tí mo ti rí bó ṣe dùn tó, lẹ́yìn kó jẹ́ kájọ máa jẹ́ lọ lóko. Ó tó bẹ́ẹ̀. Tó bá wá sọ wípé ká má jọ jẹ́ o, a jẹ́ wípé màmá dá nìkan jẹ́ nìyẹn. Ẹnìkan, ayọ̀ lọ fẹ́ nìkan ni. A jẹ́ pé wọ́n ló máa lọ fún mi.